education o ìyẹn tá bá ti kọjá bẹ́ẹ̀ torí wọn ka sensor mọ́ ṣùgbọ́n ó jẹ́ kó yé ìwọ àti èmi ṣe bọ́mọ bẹ̀ ni ó rí nǹkan tó ṣẹlẹ̀ ń bẹ̀ náà ó ní nǹkan tó wà ń bẹ̀ ní mineral resources tó bá ní pé kó máa wakùṣà ẹ̀ kó lọ máa tà kó dẹ̀ máa remit owó sí àkáǹtì gọ́ọ̀mẹ̀ntì kó dẹ̀ máa pín owó yẹn accordingly ó tó nǹkan tí tó yẹ pé Nàìjíríà ò gbúdọ̀ tó ṣì mọ́ ìyẹn ní state Kaduna ni o ṣé ọmọ iye state tó wà ní northern part of Nigeria ó wá ń jẹ́ kó yé wa wípé kò sí any state nínú Nigeria tí ó wà ní northern part of Nigeria tí ó wà richly blessed in solid minerals tó bá sọ pé ọ̀rọ̀ ti máa yẹn irọ́ ni ti sister wa yìí kọ́ ṣó listen again mo fẹ́ kó farabalẹ̀ kó tó padà gbọ́ di fídíò yẹn kó dìímú dáadáa kó mọ bó ṣe ń lọ́nu Nigeria mo sọ fún ẹ wípé ṣe rí àwọn youth wọn tí wọ́n kọ̀ tí wọ́n jẹ́ kán ní education ìkankan báyìí ni wọ́n máa wà educated ṣé wẹ́rí àwọn kọ̀ọ̀kan tó wà educated láàrin wọn àwọn ló máa liberate àwọn tó kù tí wọ́n ti brainwash sí àlèmájìrì àti jihadist ṣé ti rí bí wọ́n ṣe ń ṣe àlàyé tí wọ́n bá àwọn ara wọn tó ń direct ọ̀rọ̀ yẹn sí àwọn youth ẹgbẹ́ díẹ̀díẹ̀ ni mo ní tó bá máa súnmọ́ 10 years upward àwọn youth yìí náà máa dìde ogun tó máa face àwọn northern leaders and elders because wọ́n ti báyé wọn jẹ́ àwọn youth ti ń realize ẹ̀sìn tó bá wọnú Nàìjíríà sí yìí ṣé wàá rí wípé lẹ́nu ọjọ́ mẹ́ta wọ́n pass bill yẹn ní house pẹ̀lú bàbá Tinubu wípé any terrorist tọ́wọ́ bá ti kàn kò sí wípé repentant kankan àbí rehabilitation kankan pípa ní inú àwọn northern leaders and elders wọn ò dùn sí àwọn monarch wọn àwọn emir àwọn sultan gbogbo àwọn clerics gbogbo àwọn northern governors they are not happy about it inú wọn ò dùn sí torí àwọn ni wọ́n ní group yẹn tó fi hanra wọn lé àwọn náà wá mineral resources àwọn náà ń gbowó ẹ̀ àwọn innocent citizens ni wọ́n pa nítorí wọ́n fẹ́ wà stinkly rich they want to acquire every material things tó wà nínú ayé fún ara wọn àwọn ìyàwó wọn àtàwọn ọmọ wọn àti àwọn immediate family wọn wọn wá rò wọn bẹṣubẹgbà wípé ẹ̀mí anybody tó bá máa lọ sí fún àǹfààní ara wọn níbi tẹ́ máa rí bí àwọn sultan emir ní northern part of Nigeria the political class and all the religious leaders níbẹ̀ how wicked and how heartless they are bí wọ́n ṣe bí mineral resources yẹn bó ṣe gbọ́ tí àwọn méjèèjì tí wọ́n ṣàlàyé ń bẹ̀ kí ló dé tó sì jẹ́ wípé ibẹ̀ ló jẹ́ abject of poverty in the whole world báwo ni northern part of Nigeria ṣe máa wà blessedly richly in mineral resources solid mineral tí wọ́n dẹ̀ ń dárúkọ ẹ̀ tó ń dárúkọ ẹ̀ the most àwọn gbogbo expensive solid minerals tó fi build gbogbo material things everybody fẹ́ para wọn lé lórí the same material things tó ń pa wá lé lórí tó ń pa innocent Nigeria lé lórí from the northern part of Nigeria nǹkan tó fi build gbogbo ẹ̀ ọ̀dọ̀ wọn náà ti lọ́kọ báwo ni wọ́n ṣe possess gbogbo kìíní tó sì jẹ́ wípé ibẹ̀ gan ni orísun poverty in the whole world àwọn school dropout àwọn náà pọ̀ jù in the whole world why for you to know the color the northern leaders and elders are made of ṣé àwọn tó lè máa hanra wọn léèmọ̀ bẹ́ẹ̀ yẹn àwọn ni wọ́n rò wípé ọjọ́ kan àdúrà àtọ́ wọn lọ́kàn wọn á wá sọ wípé Nàìjíríà wọ́n ti wá ready láti jẹ́ kí Nàìjíríà move forward can't you see that it is the northern people that refuse Nigeria to be progressive àwọn northern leaders and elders the northern emir the northern sultan the northern political class and the northern religious leader they are the one driving Nigeria as a country backward. They did not allow any head of state, any president to do his work, to do his job accordingly and move Nigeria forward. The way tó ṣe gbógun ti Tinubu àti ìjọba yìí tó sabotage everything yìí bẹ́ẹ̀ náà ni wọ́n ṣe máa ṣe fún gbogbo every head of state jọ̀ọ́ nítorí Ọlọ́run ọdún wo ìgbà wo ọjọ́ wo ló rò wípé òpin máa dé bá ilé ìwọ náà wo generation ìwọ àtèmi tó ti lọ tá a dé tó fi kan ìwọ àtèmi sìn ẹnu ẹ̀ náà la tún bímọ sí àwọn ọmọ wa náà tó ti ń bímọ bẹ̀ adẹ yìí ní hope wípé Nàìjíríà máa bẹ̀tà Nàìjíríà máa bẹ̀tà ó ti ṣí òjú wípé Nàìjíríà ò lè bẹ̀tà bàbá Tinubu ẹ ṣàánú wa ẹ ṣe kínní yìí regional yìí torí ọ̀pọ̀lọpọ̀ náà sọ wípé October 1st lẹ́lẹ́fẹ́ declare mo ti ṣe findings mi káàkiri kò tí ì sí nǹkan mi tí ì rí nǹkan tó kò you know but láti ọ̀dọ̀ ti tèmi and on behalf of gbogbo Nigerians bàbá Tinubu ẹ ṣàánú wa
ẹ bá wa gbé regional kalẹ̀ kẹ́ fi òfin tó ní agbára kẹ́ fi gbá nídìí. Bẹ́ẹ̀ ni ẹ̀yin nìkan lẹ lè yọ wá kúrò nínú ìdààmú àti wàhálà yìí. Torí kò sí ọ̀nà àbáyọ kankan ju wípé tá bá ti bi regional bẹ̀rẹ̀ tó bá ní Nàìjíríà àìlẹ́ ẹ̀kọ́ náà kò ṣeé ṣe tó bá jẹ́ ibi regional náà ni kí oníkálùkù kan máa ṣèjọba ara wọn. Ṣebí resources tó oníkálùkù bá ní kí wọ́n máa ṣe kọ́ máa ṣe mining ẹ̀ ń bẹ̀ kọ́ dẹ̀ máa fi gbọ́ ìjọba ara wọn bẹ̀. Ọlọ́run kúkú ṣe àwọn northerner wọ́n ní mineral resources solid mineral ju àwa south lọ. Ìdí tó ṣe wá jẹ́ wípé nǹkan tó wà lọ́dọ̀ tí wọ́n pọ̀ bíbà ju tọ̀dọ̀ ti south tó lè wá jẹ́ pé ti south yẹn òun náà ránṣọ mọ́ wípé ti south belongs to one Nigeria but ti north belongs to them. That means to say gbogbo mining tí wọ́n ṣe ní northern part of Nigeria wọn ò remit owó yẹn sí àkáǹtì federal àárín ara wọn náà ti ń pín because it belongs to the northern part of Nigeria not Nigerians. Ẹ̀yin àgbààgbà south ìjọ wo ni wọ́n ti fún yín ní àwọn nǹkan tó ń wà kùsà ń bẹ̀ tó ti fún yín ní oil block tó ti ṣe anything ẹ wo gbogbo àwọn northern leaders and elder kò sílẹ̀ tí ò ní oil block ní south bí gbogbo àwọn mineral resources tó wà ní àárín wọn ní northern part of Nigeria ẹ bá wa bèrè lọ́wọ́ àwọn ọba wa political class and every one of them ìjọ wo ni wọ́n pín dọ́dọ̀ wọn. Torí gbogbo nǹkan ní àwọn àgbààgbà tí wá máa fi ń kú ẹnu tó bá ní pé regional kọ́ ní kálukú fi nǹkan tó bá ní ọ̀dọ̀ ẹ̀ kó fi tọ́jú ara ẹ̀ at least tó bá jẹ́ pò ló máa stop terrorism nínú Nàìjíríà why not if not ìwọ̀n bẹ́ẹ̀ yìí tọ́lọ́run jogún fún wa ní ilẹ̀ kóòtù ajíire tí àwọn àgbààgbà wa náà bá lò ní ọ̀nà tó tọ́ tí wọ́n ṣe níṣe wípé ẹjẹ́ apin láàrin ara wa bíi ti àwọn northerner ó tó build ilẹ̀ Yorùbá fa ó tó build àbí kí ló ní mo sọ ibẹ̀ ni kọ́kọ́ ni mò ń lọ tún tẹ̀lé mi lẹ́ẹ̀kan sí. ẹ̀rọ fún fẹ́ẹ́ dàpọ̀ àlóyè ẹ̀fà dòdì lóye ẹnu táyé ṣe wọ́n ti fokó táyé ẹ̀yìn náà ṣe àbí. ṣé wọ́n dòdì yín ní abẹ́yìn lẹ́ dòdì wọn wá tú mo gbọ́ ń pé bẹ́ẹ̀ kan ẹ̀ ń bú Ọọ̀ni of Ifẹ̀ ọba jọba lọ o ọba tí ò délé Ọọ̀ni of Ifẹ̀ kò sí fẹ́ kò ṣàwò ọba tí ó ń bú àwọn àgbẹ̀ ta ló fi ń jọba tẹ́yìn náà fún yán lóye Ifá olọ́tẹ̀ odù Ifá olọ́tẹ̀ tó yànyìn tó fi ń jọba Ìwó tẹ́ ẹ̀ ṣàwò. Kí ni Portable wí bí ẹ gbà mí Portable tí kò bọ́ ṣe Gumi Olúwo ṣé lóòótọ́ ni ìbéèrè ló béèrè náà èmi náà béèrè pé ṣé lóòótọ́ ni ẹni ní kíni ṣé yóò gbọ́ nǹkan tí Portable sọ ni ó ní ṣeṣe Gumi Olúwo ṣóńdó fúrọ̀ ni